ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín kan náà ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹ́yẹ. Àwọn ẹgbẹ́ Ohanaeze Ndigbo Worldwide abala ìpínlẹ̀ Abia ti ṣe àfihàn rẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Abia Dókítà Alex Otti ti mọ̀ọ́mọ̀ ṣe ìpinnu láti yí ìgbé ayé àwọn ọmọ àti olùgbé ìpínlẹ̀ náà padà sí rere. Akọ̀wé àti igbákejì rẹ̀ ti ẹgbẹ́ yìí, Honorable Godwin Adindu àti Olóyè Obinna Ibe ni wọ́n fògún ẹ̀mí ìgboyà yìí gbárí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní olú ilé ẹgbẹ́ ti Ohanaeze Ndigbo ní Umuahia tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Olú ilé-iṣẹ́ àwọn ológun ní Ọjọ́bọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ológun àti àwọn adàlúrú agbébọn ni wọ́n kú nínú ìkọlù tí ó wáyé ní 29 Task Force Brigadier Headquarters tí ó wà ní Benisheki, ìpínlẹ̀ Borno. Bí ó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ológun kò fìdí rẹ̀ múlẹ̀ tàbí kí wọ́n dá ìròyìn tí ó sọ pé adarí apàṣẹ ti 29 Brigadier General Hussaini Ibrahim wà lára àwọn tí wọ́n kú nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ńlá ibi náà nù, ṣùgbọ́n Ààrẹ Bọ́lá Tinubu ti fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ àti àwọn olùgbé ìpínlẹ̀ náà tí ó sì tún fi ń dá wọn lójú wípé ìjọba àpapọ̀ ti fara wọn jìn láti bá ìjọba ìpínlẹ̀ náà ṣiṣẹ́ papọ̀ kí gbogbo àwọn bá lè ní ìṣẹ́gun pátápátá àti àlàáfíà ní kíkún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àjọ elétò ìdìbò INEC ti yọ orúkọ aṣòfin David Mark àti Rauf Arẹ́gbẹ́ṣọlá kúrò gẹ́gẹ́ bí alága àpapọ̀ àti akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) nínú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ń ṣiṣẹ́ ètò ìdìbò ní ọjọ́ kìíní oṣù kẹrin April 1st, èyí tí ó jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ADC tí aṣòfin David Mark ń darí ń fi gbà á ládùúrà wípé kí ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Àbújá yí ìpinnu tí àjọ INEC ṣe padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Àwọn ènìyàn pàtàkì ìdílé afọbajẹ àti àwọn aṣojú méjì láti ìdílé ọmọoyè ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé àìsí ọba lórí àpèrè ti ń ṣe àkóbá fún àṣà ìbílẹ̀, ètò ṣíṣe àti àlàáfíà agbègbè ìlú lápapọ̀. Àwọn aṣojú méjèèjì láti ìdílé Aríbílẹ̀ àti Fágbèmókùn tí wọ́n jẹ́ ìdílé Oyè sọ èròǹgbà wọn nínú ìpàdé àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Ọjọ́bọ̀. Èyí ló jẹ́ kí àwọn ènìyàn dúró lọ́rùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè láti tètè gbé ìgbésẹ̀ lórí àìní ọba lórí ìtẹ́ fún ìgbà pípẹ́ báyìí tí ó sì tún jẹ́ kí ìtẹ́ apẹ̀tù ṣòfò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún lánàá òde yìí ló fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí àwọn ọba tí ó wà ní ìpínlẹ̀ rẹ̀ nípa fífi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Sport Utility Vehicle (SUVs) tuntun 40 ta àwọn lọ́rẹ tí ó sì tún wá ń dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún ìṣèjọba òun àti pé ó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí alábòójútó àṣà, ìṣẹ̀ṣe àti ipa ribiribi tí wọ́n ń kó láti dí àlàfo tí ó wà láàrin ìjọba àti ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí ló sọ pé ìjọba ìpínlẹ̀ Èkìtì ti gbọ́ ọ̀rọ̀ àkọsílẹ̀ àwọn akọ̀ròyìn tí Wọlé Olúyìdé Campaign Organisation sọ nípa fífi ẹ̀sùn kan ìjọba pé wọ́n ti ná owó rọ̀gùnrọ̀gùn tí ó tó mílíọ̀nù 25 million naira láti fi yí ètò ìdìbò sí ipò gómìnà nínú ìwé ìdìbò ti àjọ INEC. Wọ́n wá sọ pé ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ tí kò sì tún ní ohun tí wọ́n lè fi gbé ọ̀rọ̀ wọn lẹ́yìn àti pé ìjọba bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ìjọba àwarawa ti àwọn ènìyàn. Nítorí ìdí èyí, àwọn kó ọ̀rọ̀ ẹ̀sùn náà dà sígbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Àwọn ẹgbẹ́ Trade Union Congress ti ilẹ̀ Nàìjíríà TUC ti ṣe ìkìlọ̀ wípé epo pẹtiró lè lọ sókè lálaalá sí bí $2,000 ($2,000) tí wọ́n sì tún fi gbogbo rògbòdìyàn tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ àgbáláyé àti ti ètò ọrọ̀ ajé tí ó ń fi ojoojúmọ́ peléke sí ṣàpèjúwe.
ààrẹ ẹgbẹ́ TUC Festus Osifo tún wá sọ wípé ìjà ogun tí ó ń lọ lọ́wọ́ láàrin ilẹ̀ Iran, Ísírẹ́lì àti Amẹ́ríkà jẹ́ ohun tí ó ń ṣe ìdíwọ́ fún gbígbé epo rọ̀bì lọ káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Àwọn olùgbé ìlú Òmùgọ̀ ti agbègbè Òró-Àgọ́, ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara ti pariwo síta sí ìjọba àti àwọn òṣìṣẹ́ elétò ààbò láti tètè dá sí ìṣẹ̀lẹ̀ ibi tí ó ń fi ìgbà gbogbo peléke sí lórí bí àwọn ajínigbé ṣe jí àwọn olùjọ́sìn 8 gbé tí wọ́n sì tún dúró lórí pé mílíọ̀nù lọ́nà 200 150 million naira ní owó tí àwọn ènìyàn wọn yóò san kí ó tó di pé àwọn fi wọ́n sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀rí nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ ti kìlọ̀ lórí ewu tí ó wà nínú kíkó gbogbo agbára sí ọwọ́ ènìyàn kan tàbí lílo ètò jíjẹ́ kí ènìyàn kan máa darí gbogbo nǹkan ju pé kí ẹgbẹ́ òṣèlú kan máa ṣèjọba, èyí tó tún kan àwọn ènìyàn lóminú lórí bí ètò ìṣèjọba ètò ààbò àti ipò tí àwọn olóṣèlú alátakò ṣe ń ṣe ètò òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ilé ìfowópamọ́ àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà CBN ti kọ ọ̀rọ̀ tí ó ń jà ròhìnròhìn lórí ẹ̀rọ ayélujára káàkiri wípé CBN ti gbé owó ẹgbẹ̀rún 5,000 naira jáde síta tí wọ́n sì ya àwòrán ààrẹ Bọ́lá Tinubu sára rẹ̀. Wọ́n wá sọ pé ayédèrú owó ni àti pé irọ́ báláú tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ tún má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.